wa nílé lóko lẹ́yìn òdì mo kí wa ipá kó bójú ọjọ́ ṣeré mo kí ẹ̀yin ya mo kí ẹ̀yin bàbá mo kí ẹ̀gbọ́n mo kí àbúrò èmi ọmọ yín olólùfẹ́ yín ààyè ọpẹ́ yọ that is Adupe talk show orí ìkànnì Àjùlọ TV òun la wà lọ́jọ́ títí òní kí là ń gbé yẹ̀wò lórí Àjùlọ TV gẹ́gẹ́ bí mo yẹ máa ń sọ pé ìtúsílẹ̀ orí ìtúsílẹ̀ ọkàn ìtúsílẹ̀ ọpọlọ òun ni kó tá à ń ṣe lórí Àjùlọ TV àwa ò bẹ́ nìkan jà àwa ò bẹ́ nìkan bínú bó ṣe lè hùn kó mọ bọ́ báwo la yìí fẹ́ bọ́ nínú oko ẹrú tá a wà nínú ẹ̀pọ̀ rẹpẹtẹ ìyá mi bá mi ẹ̀gbọ́n mi àtàbúrò mi ìwọ tó o bá ti mọ̀ tàbí ìwọ tó o bá mọ̀ sọ fún ẹni tí ò tí ì mọ̀ wípé lórí ìkànnì yìí a máa rí debate lóríṣiríṣi a máa rí àwọn interview tó ń ṣe fún àwọn ẹlòmíì a máa rí ìfọ̀rọ̀wọ́rọ̀ pẹ̀lú kíni o pẹ̀lú ẹ̀rí tó dájú gbogbo nǹkan tí ẹ bá fẹ́ gbọ́ níbí báyìí ẹ máa rí ibi tó ti ká jáde wọ́n máa fún yín níbi tẹ́ ti lè gẹ̀ẹ́tì ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ kí ni gbogbo nǹkan tá a ṣe ń ṣe léyìí nǹkan tá a ṣe ń ṣe bí ojú wípé do as I say tán ṣe fún wa ó ti tó a need láti ronú láti ro ọpọlọ wa àwọn ìran tó ń bọ̀ lẹ́yìn kán má bàa máa ṣẹ́ èpè fún àwọn ancestors náà ancestors because àwa yìí náà máa jẹ́ ancestors tó bá yá ẹ jẹ́ ká lọ gbé àwọn videos náà wá bó bá ṣe rí lọ́dọ̀ títí yín ẹ má gbàgbé láti fi comment tiyín náà sílẹ̀ ojú tẹ́ bá fi wò ó tó bá dé jẹ́ nígbà àkọ́kọ́ ni ẹ má gbàgbé láti bá wa subscribe. mi ò ìkan lára àwọn followers ni mi ò woman Caroline Ṣadé tó ń follow yín lórí TikTok ẹ wò iṣẹ́ gidi lẹ ń ṣe o Ọlọ́run á máa fún yín ṣe o ó pẹ́ tí mo tẹ̀ ti fẹ́ tí mo wish àti ìgbà kan mo béèrè nọ́mbà yín ní lórí TikTok pé kí n lè message yín ní WhatsApp but ẹnìkan ni mo wá sọ lára àwọn tájọ wà lórí TikTok yín ló wá fún mi nọ́mbà yín mo ṣe wá àdì mo àdì sí WhatsApp pé kí n bá yín sọ̀rọ̀ ẹ wò iṣẹ́ ńlá lẹ ṣe o iṣẹ́ ńlá lẹ ń ṣe o Ọlọ́run á dẹ̀ máa ràn yín lọ́wọ́ ojú òní tì yín o ṣé ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń ṣí àwọn èèyàn ọ̀pọ̀ èèyàn ní níyì ẹ̀ ò ṣí èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo ti kó sọ́wọ́ àwọn pípò yẹn jìnnà wọ́n ti gbá mi tó yẹ pé èmi bìlẹ̀ pé tó òbí bá ṣe náà lọ́nà ṣe máa ràn mí lọ́wọ́ màá tún lọ yáwó pé kí n ṣáà ṣe ẹyẹ yín náà ọ̀tìgbà tó wá di pé mo wá ń fọ́lò yín tí mo wá ń rí àwọn nǹkan kan mo ní ojú mi ṣe wàá là ojú mi ò là ojú mi ò tí ì là tẹ́lẹ̀ ojú mi ṣe wàá là wọ́n á rò pé ó tẹ̀ lágbára o mo mọ̀ pé gbogbo àwọn tó bá kù náà abọ́ sẹ̀lẹ̀ lè ní ṣe o sẹ̀lẹ̀ olùṣọ́ ọ̀dọ́ mi ó ní ìgbà kan láti ẹ̀yẹ mo wá sọ pé nǹkan tẹ̀ sáfẹ́rẹ́ o tá a bá fẹ́ ṣèkórè ìbọn ọkọ̀ tí mò ń donate mo ń try so mo wá sọ pé ó dẹ̀ nǹkan ò dẹ̀ rí bó ṣe yẹ kó ẹgbọ́n kan tó sọ fún mi ó ní ìyá ó ní ìwọ ló san rẹ̀ o sàn dáná ẹ̀wá ẹ̀ ò sìn tí bó ṣe tọ́ ó ní tó bá ṣe gbogbo ẹ̀ tó bá kún ojú òṣùwọ̀n ó yẹ yín náà ó ní kí wàá wòyà tó lọ́ọ́ máa ṣe ọ̀rọ̀ yẹn bí mi ní wàá rò pé ṣé pẹ̀lú bí mo ṣe ṣe mi ò kún ojú òṣùwọ̀n lókè kò sí problem wàá decide pé kí ni mo ti ẹ̀ bá kiri wàá máa lọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìdáwó dẹ̀ ní life kan tábà fẹ́ ṣèkórè àbí tó bá ti ní ìdí owó òun ló máa mọ nọ́mbà ló máa pè é tó bá lo 3 months tó bá lọ church kò ní bèrè ẹ̀ bọ̀ tó bá di pé bí ìnáwó fẹ́ ṣẹlẹ̀ bí ìkórè kántátà ìkórè ọmọdé ìkórè àgbà àbí òun náà need assistance àpè nọ́mbà ìyá àmà fẹ́ ṣe nǹkan báyìí so mo wá wò pé ojú mi ti là mo rọra ya jòkó sílé mi ẹ̀kọ̀ọ̀kan tí bá lọ tó bá sọ fún fẹ́ ṣe lé màá ní Ọlọ́run á ṣèyanu nǹkan tí mo sọ nìyẹn màá ní Ọlọ́run tí bá sọ pé láti ìlú ìfáàrí kúrò lé mi ò lọ church mo dẹ̀ ń gbàdúrà Ọlọ́run dẹ̀ ń gbọ́ àwọn ọmọ mi gan máa pè wọ́n máa sọ fún wọn pé mi ò lọ church o Ọlọ́run dẹ̀ ń gbọ́ o wọ́n ní ṣèbọn ti bá mi sọ tẹ́lẹ̀ gbé mi mo ní bí bá ṣe sìn sí lọ́nà ṣe máa bless mi ó lójú mi ò là tẹ́lẹ̀ ojú mi ti wá là báyìí kí má tàn yín ìgbà tí mo dẹ̀ wá wà tí mo wà bí mo ṣe wà tí mo wá ń fọ́lò yín pẹ̀lú wọ́n ẹbẹ̀ dáminá pásítọ̀ yẹn mo wá ń wo gbogbo nǹkan tó ń pè ṣe wá wò ṣe bí pásítọ̀ ló ń sọ eléyìí náà kí lèyìn wá ń bá kiri ìyàtọ̀ wà omi ìnítàn yín o èmi pẹ̀lú ọmọ mi àgbà àṣẹsọ̀rọ̀ ń sìn ni mo wá sọ fún un ó ní mi ò lọ́jọ́ mo ní yóò lọ o ó ní ìyá ti liberate nìyẹn mo ní mo ti wà liberated mo ní rotimi dáadé ti liberate mi ẹ wo àwọn àjọ rẹ́rìn aṣáájọ ṣe yẹ̀yẹ́ mo ní mo wà ń lé o mo ní mo ti jára mi o tí wọ́n lọ́ máa ràn yín lọ́wọ́ ẹ wúrú òjò sàmójó
ìgbà tó wá because of tipa lódò state ni mo wà ọmọ àkókò ni mi ò bọ̀ tí bí mo bẹ̀ sí ìgbà tó wá sọ́dọ̀ àbí tó lọ wá ṣe program ó wá owó tó wá kó lọ kò ṣe sọ owó tó wá kó lọ nǹkan tó ti wá tó bí mi inú sí tiẹ̀ ni pé ó ní ẹnìkan ìgbà tá à ń ṣe program ẹ̀ wá sọ fún ẹni ẹ̀ ó yá ó ní káwọn kan jáde lórí feed so lady yẹn ò wá jáde létà lédè yẹn wá jáde wá ní kó lọ ní àtẹ̀kọ́ tó ti ní kó gbogbo èèyàn jáde ó ní òun jáde ó ní kó máa mú owó ẹ̀ padà lọ ó yá bẹ́ẹ̀ dédé wá ṣe wò ó bóyá ó fojú kan wò ṣáṣẹ́ yẹn náà ó wá sọ fún mi pé ṣé mi ló wò bẹ́ẹ̀ ó ní ó kọ ọdún 4 tó máa lò kó tó kú inú bí mo ní lẹ́nu ọ̀rọ̀ ìránṣẹ́ Ọlọ́run for that matter ọ̀dẹ̀ ọ̀rọ̀ àgbé báìbù mi èèyàn tó lè sọ eléyìí mi ò dé sábà ti attend the program ẹ̀ mo bá padà sílé mi owó tó wá kó lọ àwọn èèyàn wá ṣépè fún 419 jìbìtì ó lè tó wá kó lọ orí ọkàn ẹ ṣe báyìí àwọn tó bá lè fún mi ní 5 ẹlòmíì ò ní owó yẹn á lọ ya ni ó lẹ́nu mi ẹlòmíì ìwọ má wọrí oòrùn tiẹ̀ wà á rìn lóòótọ́ owó àkàn ní program ẹ̀ tó máa ń sọ ọ̀pá nù ó lọ kò ju dìtọ́ di woman yóò mà tún lè rìn mo wá wò pé oríṣiríṣi bẹ́ẹ̀ so 419 yahoo wọ́n bá àwọn ọmọ yahoo tí wọ́n gan lórí olè ni wọ́n so ẹ wo kí má ṣáà fa ọ̀rọ̀ gùn má ṣáà máa bá yín sọ̀rọ̀ ọ̀rọ̀ pọ̀ ọkọ̀ ṣáà ní kí bọ́ ṣe fún yín lọ́wọ́ àwọn àníkè láti kí n ṣe háì kí n wò bóyá ẹ̀yin ni àbẹ́yìn kọ́ ọ̀rọ̀ pọ̀ ọlọ́ a máa ràn yín lọ́wọ́ ẹ ṣé gbogbo àwọn tó kù lọ́nà máa túlẹ̀ gbogbo àwọn tó sì wà ní ìdè yín abẹ́ ìdè gbogbo ọlọ́nà máa tú ọlọ́run ti tú èmi o ẹ ṣé mo dúpẹ́ kẹ́ ní náà ìdè o ẹ ṣé o. òun lẹ ti fi etí ara yín gbọ́ yìí ṣùgbọ́n wọ́n ní pé ká kọ́kọ́ lé ẹlẹ́yọrọ lọ́nà ká tó fàbọ̀ sórí adìẹ gbogbo ẹ̀yin ìkòkò ajẹranjẹgun tẹ́ ẹ pera yín ní ìránṣẹ́ Ọlọ́run tó dẹ̀ ṣe pé ìránṣẹ́ Sátánì alọ́nilọ́wọ́ gbà olè ọlọ́ṣà nìyí èmi Awíkókó fẹ́ fi sọ nǹkan kan lórí ọ̀rọ̀ yín ṣe rí ọ̀rọ̀ yín látòrí àwọn bàbá yín ni o tó bí yín sílẹ̀ torí ọ̀ka bímọ ó bí oró at the end of the day ọ̀rọ̀ yín dàbí ọ̀rọ̀ ẹni tí wọ́n gégùn tán ṣépè fún pé igbó ló máa kú sí wípé igbó ló máa kú sí tó tún wá fẹ́ yàgbẹ́ tó fẹ́ ṣe gá tó fẹ́ ṣègbọ̀nsẹ̀ tó fẹ́ jáwé jẹ́ǹjẹ̀mí tó tún kọ̀dì sígbó kẹ́rí wípé ó ti di dandan kíro ẹni bẹ́ẹ̀ kú sígbó àsìkò tí wọ́n ó mọ̀ nà yín ó ti dé tán ni mò ń wò wájú yìí ẹ mọ̀ ṣe àwọn ìpàdé ẹ̀sìn tẹ́ ẹ wá ṣe láyé yẹn báyìí wọ́n sì mọ gun orí àwọn pẹpẹ tẹ́ ẹ rí nǹkan mọ́ káàkiri yẹn torí wípé ewé yín ti sunko egbò tún wà fún yín mọ́ òun ló jẹ́ káwọn ọmọ Nàìjíríà mọ jígìrì báyìí tí yín lọ bẹ́ẹ̀ ìwọ ọ̀rẹ́ mi tó ń wò mí nínú fọ́nrán yìí kí ni ìṣòro tó níná ọ̀pọ̀ nù yóò ní ṣòro o ṣùgbọ́n ní nǹkan kan táwọn olóyìnbó máa ń pè ní addiction sí nǹkan kan wípé kí n ṣáà lọ síbi ìpàdé àdúrà kí n ṣáà lọ síbi ìpàdé àdúrà kí n ṣáà lọ síbi ìpàdé ó ti mọ ẹlòmíì lára débi wípé kò mọ ọ̀nà míì láti gbé ìgbésí ayé ẹ̀ ṣùgbọ́n wọ́n ní amúkùn ẹrù ẹ wọ́ lókè lẹ́wọ̀ ẹ wò sàlẹ̀ gbogbo wa mọ̀ pé àìsí ìfẹ́ mọ́ nínú ẹbí ló jẹ́ ká mọ̀ wá tí ò sọnù kiri torí tó bá yẹ pé owó ní ẹlòmíì wà tó ti wà yúùsù mọ́rù ìpéjọpọ̀ orí burúkú báyìí ó lówó lọ́wọ́ ní gbogbo ìgbà tó wọnú ìpéjọpọ̀ yìí náà láyé ẹ̀ bàjẹ́ torí ẹ̀ ni mo ṣe ń fele fà wá létí wípé sẹ́ tó o bá rò pé o fẹ́ jẹ́ nǹkan kan láwùjọ o ò ṣe kọ́kọ́ bẹ̀rẹ̀ lábẹ́ òrùlé rẹ̀ náà tó o bá tí ì lọ́kọ tó o tí ì níyàwó o ṣàlẹ̀ bí o ní bàbá àtìyá o láwọn ẹ̀gbọ́n bàbá àtìyá o ní àwọn àbúrò wọn o ní àwọn ẹbí o jábọ́ látojú ọ̀run ọ̀pọ̀ inú mi ti ẹ̀dùn pé ó ti wáwọ́ díẹ̀díẹ̀ torí àwọn nǹkan fọ́nrán tí mo fi ń fún yín lésì ẹ̀yin gan mọ̀ pé ẹ̀ lè gbéná wojú ẹkùn ẹni tó bá dẹ̀rò pé ọkọ̀ ojú irin yìí tó ń lọ lọ́wọ́ ẹ̀ táwọn olóyìnbó ń pè ní tírẹ́nì kò ní bírèkì o tí bàbá balẹ̀ nìkan kan tó bá sáwọ wájú ẹ̀ báyìí yóò rùn wómúwómú ni tí wọ́n ó ṣa òkú yín wọ́n fi fẹ́ yọ ojú ọ̀run jẹ àpáta forí sísọ ẹyin ọ̀ràn ẹyin forí sàpáta ọ̀ràn
àpáta forí sọ ẹyin ọ̀ràn kò rán ǹdọ́ bá wù yín kẹ́ ẹ lọ ṣe àwọn èèyàn máa bọ́ gbogbo ẹ̀yin tó dẹ̀ ń dárúkọ káàkiri nìbàdàn ọ̀ṣun èkìtì oǹdó yẹn ogun state èkó àwọn fọ́nrán yín ti ń wà lọ́wọ́ mi díẹ̀díẹ̀ ẹ má wọ̀rí ẹ jẹ́ kí Rotimi Daniels Foundation for Peace and Equity fẹsẹ̀ múlẹ̀ dáadáa tán ẹ sáré ẹ ṣe kí ni ẹ sáré kábàkàbà tó ráwọn èèyàn máa bọ́ kọ́dún tó parí nígbà tá a bá tó wá mú early 2025 ìgbà ẹlẹ́màwẹ̀ ẹlẹ́mà rí pé omi ti ń gbẹ lẹ́yìn ẹja ẹ̀yin olórí burúkú aláyébàjẹ́ abániláyé jẹ́ yìí nonsense. ṣáàrí àwọn èèyàn wá ń rí èmi náà. ẹ rí ẹ yes sir. aláfa ìgbéyàwó lọ. yàwó àmẹni tó jọ. yàwó fún ìgbọ́lọ̀ lọ. àmẹni tó jọ. ṣe rí ní ọ̀pọ̀lọpọ̀ ibi nínú bíbélì ẹ máa rí wípé wọ́n describe Yahweh gẹ́gẹ́ bí jagunjagun olórí ogun. Àwọn ibì kan tún wà nínú bíbélì tí wọ́n máa sọ wípé ó ń gun ẹṣin ó ń gun ìjì tó fi ń jagun. Àwọn ibì kan wà nínú bíbélì tẹ́ máa gbọ́ tán máa sọ wípé ó jókòó láàrin àwọn áńgẹ́lì ogun rẹ̀. Ẹ rí àwọn ọ̀pọ̀lọpọ̀ ibi wọ́n máa rìfà sí gẹ́gẹ́ bí ẹni tẹ́ lé nígbà tó ń jà ó ń fi iná jà tí wọ́n rí àwọ̀ agbára rẹ̀ pẹ̀lú iná nínú ìjà a dazzling light a dazzling fire ẹ máa rí láwọn ibi gbogbo. Now ṣe rí ibi tí mò ń lọ leléyìí èèyàn bímọ ó ní ọmọ wo àwọn ò ní nǹkan kan ṣe pẹ̀lú ilẹ̀ Yorùbá pé Yíbò làwọn mo fi ṣe àpẹẹrẹ ní o Yíbò làwọn ó kọ sílẹ̀ nínú ìwé ó kọ gbogbo ẹ̀ ṣùgbọ́n ọmọ tẹ́ ń sọ̀rọ̀ nípa ẹ̀ nígbà tá a máa wo fọ́tò tọmọ yà nígbà ayé ẹ̀ a rí ìlà Yorùbá gbàgàdàgbàgàdà mẹ́ta tó dúró mẹ́rin nísàlẹ̀ a rí ní ẹ̀kẹ́ ọmọ ẹ̀ ẹni tó bá ní ìròrí ẹni tó ní ọpọlọ ó bìrà ẹ̀ léèrè wípé ìwé tẹ́ ẹ kọ́lẹ̀ ẹ sọ wípé ẹni yóò ní nǹkan ṣe pẹ̀lú ilẹ̀ Yorùbá ṣùgbọ́n fọ́tò tọmọ ẹ̀ ń yà lẹ̀ ìlà Yorùbá là ń wò lẹ́ẹ̀kẹ́ ẹ̀ tó dúró sangidi bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àwọn ìtàn tó ń kọ sínú Bíbélì ló ṣe rí tí ẹ bá béèrè mo rí pé bàbá tí ń kà béèrè lọ́wọ́ wọn nù béèrè kan lẹ́ẹ̀kan wípé láti ìran Ditolérómì sí Àìsáyà ìran mélòó ni ẹni tó bá jẹ́ ẹni tó ń kẹ́kọ̀ọ́ yóò mọ nǹkan tí wọ́n ń gbìyànjú àti sọ ìran oríṣiríṣi ti lọ tó jẹ́ wípé cultural value gan ó ti yàtọ̀ síra wọn pátápátá wọ́n ti lọ oko ẹrú ìran wọn gan wọn rántí orúkọ mọ́ wọn mọ nǹkan kan mọ́ kéèyàn wá máa fẹ́ relate ìtàn nǹkan tó ṣẹlẹ̀ ní Ditolérómì tó jẹ́ pé Yahweh gangan ló ń sọ̀rọ̀ ńbẹ̀ fúnra ẹ̀ àti ìtàn tẹ́nìkan kọ over 2000 years lẹ́lẹ́tà pé bí Yahweh ṣe ríre o kò jọra wọn téèyàn bá jókòó kéèyàn wò ṣé ẹ rí tẹ́ ẹ bá lọ ka láti fìdí ẹ̀ múlẹ̀ wípé jagunjagun ni Yahweh ẹ bá lọ ka Psalm 68 verse 4 ó sọ̀rọ̀ ń pẹ́ tẹ́ ẹ bá ka Habakkuk 3:8 ó sọ̀rọ̀ nípa ẹ̀ wípé jagunjagun yẹn ni ẹni tó ń ja ogun ni now a wá bira wa léèrè ẹni tó bá ní ọpọlọ tó nínú tó ń rò wípé ṣé Elédùmarè ẹni tó create gbogbo universe ta lẹni tó ń bá jagun ṣé ẹ̀dá owó ẹ̀ tó dá ṣóun ló ń bá jagun ni. bàbá mi ẹ jọ̀ọ́ ṣé lè bá mi repeat verse yẹn. tẹ́ bá ka Psalm 68 verse 4 ó describe ẹ as a warrior. Habakkuk 3:8 ó describe ẹ as a warrior. ok bàbá mi. àwọn tó ní nǹkan wọn gangan nìyẹn. tẹ́ bá pàdé a ti ṣe bàbá Karama rántí a ti pàdé àwọn ìran Júù ó jẹ́ páwọn tán ní ẹ̀sìn yẹn gangan wọ́n sọ fún yín wípé Yahweh kọ́ ni ẹni Ọlọ́run àbí táwọn lè ní òun nìkan ló wà lórí ilé ayé pé tí ìran táwọn nìyẹn bí wọ́n ṣe sọ fún wa lórí prógráàmù tá a lọ bá wọn ṣe nìyẹn pé àwọn ò mọ ibi tí kírísítẹ́nì ti rí wípé òun ló kírètì gbogbo ayé pé kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ táwọn ó ní mo ṣe ń kọ́ sínú chátù pé kò sí kírísítẹ́nì kankan
tó máa gbé Old Testament dání tí ó defend Yahweh nínú ẹ̀. Àwọn tó create New Testament wọ́n mọ̀ pé damage control làwọn fi New Testament ṣe. Tí n bá lọ báyàn nílé wípé ṣílẹ̀kùn ẹ fún mi o, tó o bá ṣílẹ̀kùn fún mi torí wípé Ọlọ́run tó ń sìn, Yahweh tó ń sìn, Báálì tó ń sìn, Báàtẹ́ ń sìn, inú Ọlọ́run inú Yahweh tèmi ò tó sí. Tó o bá ti wá ṣílẹ̀kùn fún mi, màá pa ọmọ ẹ, màá pa gbogbo ẹ. Tó o bá tún wá ṣílẹ̀kùn fún mi, wàá tún máa san ìsàkọ́lẹ̀ fún mi. Ṣùgbọ́n nígbà tẹ́ ẹ dé New Testament, ibi tẹ́ ẹ ti mọ̀ pé damage control náà ń ṣe, nígbà tán máa dé New Testament, wọ́n rí i pé nǹkan yẹn ò bọ́ ọpọlọ mu nínú Old Testament pé ìwà burúkú ni Yahweh ń wù. Wọ́n wá ní òkè irọ́ ìsìn àní ṣe bẹ́ẹ̀, iná ti wà, wọ́n máa jó nínú ẹ̀. But go ye into the world, ẹ lọ kànlẹ̀kùn wọn, kẹ́ ẹ wá bá wọn sọ̀rọ̀ Yahweh. Tí wọn bá wá gba ìwá kó bàtà yín, kẹ́ ẹ gbọ̀n sí ẹnu ọ̀nà wọn, kẹ́ ẹ ní peace be unto them, kẹ́ ẹ dẹ̀ máa bá ti yín lọ. Ṣùgbọ́n ní Old Testament kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀, ẹ gbà ó. Tẹ́ ẹ bá ti ń ṣe ìran wa, pípa ni Yahweh ní ká máa pa yín ni, àbí kẹ́ ẹ jẹ́ ẹrú wa títí láéláé. Bẹ́ẹ̀ ni ló ṣe wà pẹ̀lú ẹ̀. Then àwọn ibì kan ẹ rí wípé wọ́n ń sọ̀rọ̀ nípa wípé Yahweh wà nínú ààfin rẹ̀ tó ń dájọ́, tó ń ṣe. Ẹ béèrè pé ó ń dájọ́. Àwọn nǹkan téèyàn fi máa mọ̀ wípé nature ẹni tó ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí kì í ṣe ẹni tá a lè fi wé Ọlọ́run Elédùmarè rárá. Then tá a bá ka Exodus 33:20 ní ìṣọ́jà 20 or 21, ó sọ̀rọ̀ nípa the nature of Yahweh gẹ́gẹ́ bí èèyàn ló ṣe describe ẹ̀. Táwa dẹ̀ mọ̀ wípé nature Elédùmarè lọ́dọ̀ wa kò sẹ́ni tó lè describe ẹ̀. Àmọ́ bóyá dúdú ni, àmọ́ bóyá funfun ni, àmọ́ bóyá pupa ni. Ṣùgbọ́n nínú Bíbélì wọ́n describe ẹ̀ ní ìrí ènìyàn ni. Ẹ lè rí àwọn tó bá ń kọ sílẹ̀ Exodus 33:20, either 20 or 21 ló wà. Wọ́n describe ẹ̀ as human ní nature èèyàn náà fi describe ẹ̀. Òun náà fi describe ẹ̀ fún wa. Ṣé rí tí ẹ bá lọ nínú àwa tá à ń lọ nínú ìtàn between the 4th century, àwọn nǹkan kan wà tí wọ́n rí tí àwọn tó ń wá ìdí nǹkan káàkiri, àwọn tó máa ń wú ilẹ̀, archaeologist tí wọ́n rí àwọn coins kan tó jẹ́ wípé wọ́n yà ní àwòrán bí Bíbélì ṣe describe Yahweh tó ní ó jókòó sórí àpèrè. Ló ṣe jẹ́ wípé tẹ́ ẹ bá tẹ̀ bí bàbá àkàrà ṣe ní kẹ́ ẹ tẹ̀ yẹn sí orí Google, oríṣiríṣi íméèjì ṣìgìdì ló máa gbé jáde, torí wípé ìran kọ̀ọ̀kan ní àsìkò kọ̀ọ̀kan ó ní bí wọ́n ṣe ń describe ẹ̀, bí ó ṣe rí sí wọn. Àwọn tó bá jẹ́ wípé àsìkò tán wà àsìkò ogun ni, wọ́n describe ẹ̀ gẹ́gẹ́ bí ológun, pòun ló ń wà wájú àwọn tó ń bá wọn jagun. Òun lẹ ṣe máa rí àpótí ẹ̀rí ní àsìkò yẹn, tó rásìkò ogun ni fún wọn. So ní 4th century tán rí àwọn coins, àwọn nǹkan ère oríṣiríṣi tán rí, àwọn ìran tán trace ẹ̀ sí, gbogbo wọn sọ wípé ère Yahweh nìyẹn. Wọ́n dẹ̀ tún differentiate àwọn agbègbè míì wà tán dé táwọn yẹn sọ pé ère Báà lélẹ́yìí, bí wọ́n ṣe describe ẹ̀ nìyẹn. Ṣùgbọ́n àwọn tó jẹ́ Kristẹni ọ̀dọ̀ títí wa, ọ̀rọ̀ wọn dàbí ọmọ tí ìyá ẹ̀ kọlà sójú ẹ̀, tán wá bá pọ̀ tán gbèsè ayé ẹ̀, tán wá ní ìlà Yorùbá tó wà lójú ẹ̀ o, kó má máa ìdí ẹ̀ kò ní nǹkan kan ṣe pẹ̀lú Yorùbá, wọ́n kàn ṣe mistake kọ sílé ẹlẹ́ẹ̀kẹ́ ni. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ wọn ṣe rí. Tẹ́ ẹ bá ní kán mú proof náà wá, inú Bíbélì yẹn náà ti fún yín ní proof. Tẹ́ ẹ dẹ̀ máa realize pé gbogbo proof tẹ́lẹ̀ mú wáyé náà irọ́ ni gbogbo ẹ̀, kò irọ́ ló bá dé ni. So ìyẹn ni mo fẹ́ fi kún ọ̀rọ̀ wa pé wọ́n lè máa wonder pé ṣìgìdì ni Allah, Yahweh náà ṣìgìdì ló náà fún àwọn tó ní ìran wọn. So ó jìnnà sí nǹkan tá à ń pè ní Elédùmarè tiwa, kán má fi wéra wọn. Ìyẹn ni mo kàn fẹ́ sáré chipping sí àwọn ọ̀rọ̀ tí à ń sọ. Ẹ ṣé bàbá mi, ẹ gbé wa tràbàyé as always. Làákàyè yín ò ní dọ́bà. Fún ẹ̀yin tí ẹ ń wò wá, ẹ bá wa wojú fọ́nrán wa yìí. A fẹ́ introduce the very important man kan sí yín, ajagun land and resources worldwide. Ìlú mọ̀ọ́ká ni tó dẹ̀ jagun púpọ̀, ó jagun pẹ̀lú àwọn èèyàn ẹ̀ gan-an. Ọkùnrin yìí wọ́n pè ní Yahweh. Òun fúnra rẹ̀ gan sọ pé òun ni man of war nínú Bíbélì.
máàní ni ó ja ogun púpọ̀ àwọn ogun tó dẹ̀ jà àwọn èèyàn púpọ̀ páì nínú àwọn ogun tó jà ó ja ogun lọ ni òun leléyìí o fọ́nrán òun la gbé sójú fọ́nrán yẹn o tí ẹ bá ti ń gbàdúrà sí Yahweh àbí Jésù torí Yahweh sọ pé òun bímọ kan ó ní only begotten son ni ẹ̀ ìgbà tá a dẹ̀ lọ chẹ́ẹ̀kì ìtumọ̀ begotten a rí pé dídó ló bá dé fún begotten ọkùnrin àtobìnrin bá dóra wọn òun ni begotten ti ń jáde so nísìnyí wọ́n ti wá change ẹ̀ nínú bíbélì wọ́n ti wá sọ di one and only son kò tún kí ń ṣe begotten mọ́ torí begotten pé ta ló wá dó Mary ṣe understand ta ló dó Mary gangan àwọn ọ̀rọ̀ these questions a ní láti béèrè we need to clarify ẹ fẹ́ sọ pé ẹni tó dá èèyàn délé we need to know nínú Ifá we have the right láti béèrè tí nǹkan bá rú wa lójú à á béèrè ṣe understand wọ́n ní pé only begotten son ni ẹ̀ ni tẹ́ bá dẹ̀ bá wa tẹ̀ sí Google èmi náà máa lọ check in sí only begotten mi ni pé wọ́n dóra wọn tí ìyá àti bàbá ọkùnrin àti obìnrin wọn bá dóra wọn so ìgbà tí God wá sọ pé only begotten son òun ni Jésù àwọn wo ló dóra wọn. And again the word don't translate sí virgin fáwa alma it does not mean virgin ó mean a young woman àmì sí pé Mary gan tó pè ní virgin yẹn ẹnìkan ń gbé pẹ̀lú ọkùnrin kí lẹ́yìn náà rò náà ṣé wọ́n kí náà ń ṣe pẹ̀lú ra wọn ẹ jẹ́ ká jí ká má sùn so we're introducing to you to Yahweh ìgbà tó máa ní ẹ wo Ògún ẹ wo kinní kan those are just ó dàbí báwo mo tiẹ̀ ṣe fẹ́ sọ́nsìn àwọn èèyàn tó yẹ pé they've lived a good life they can create a graven image of them ṣebí Mary fúnra rẹ̀ nínú Bíbélì ṣebọn create táwọn kan tán lọ ń forí balẹ̀ fún that does not mean that we're worshiping or wá bẹ̀rẹ̀ sí ń pa àwọn kan yẹn ní idols we don't worship idols àwọn nǹkan tá à ń pè ní òrìṣà yìí they are energies energy ni wọ́n so ẹ jọ̀ọ́ ẹ bá wa à introduce Yahweh fẹ́yìn tẹ́ ẹ̀ tí rí tẹ́lẹ̀ Yahweh yìí gbogbo description ẹ̀ nínú Bíbélì ó fẹ́ jọ human ó jìnnà sí tolódùmarè tó ráwa ò gbọ́ nínú odù Ifá ibi tó ti sọ pé olódùmarè o ní pé ẹnu ẹ̀ báyìí ló ṣe rí o wà gbọ́ bí tó ti sọ pé man of war ni o tá bá fẹ́ sọ anything pertaining to war a máa sọ pé Ògún the òrìṣà of iron still war òun ni Ògún àwọn òrìṣà dẹ̀ lè ní wọ́n dẹ̀ sọ pé òrìṣà eléyìí o war ni o òrìṣà eléyìí o comes with ó lè ní like emotions because òrìṣà ni wọ́n kì í ṣe olódùmarè ṣùgbọ́n Yahweh yìí wọ́n ṣe describe ẹ̀ fáwa ó close méyàn ó jìnnà sí olódùmarè ó jìnnà sí gan so tó bá ti sọ fún yín pé ẹ wo Ògún ẹ̀yin náà ẹ gbé Yahweh wá fún wọn this is Yahweh àwọn èèyàn wọn tó ní because àwa ọmọ Yorùbá aṣojú náà alọ kí ojú wọ bá nǹkan tí ò kàn wá ni and I understand wọ́n gbé wá fún wa ni kò ṣe pé bóyá wà lálọ gbé Yahweh wá fún ara wa ṣùgbọ́n we cannot tell their history we cannot tell the history of Yahweh better than àwọn ọmọ Yahweh gangan Yahweh yìí náà nínú Bíbélì ó wrestle now ta ló wrestle pẹ̀lú ẹ̀yẹn gan ó wrestle now ta ló I don't forget the person wey Yahweh wrestle with pẹ̀lú Jacob wọ́n dẹ̀ nọra wọn nínú bàrà ẹnìkan ṣáà win wọ́n nọra wọn so irú àwọn nǹkan yẹn ṣé kò fẹ́ máa ó ń sún méyàn náà ó ń sún méyàn ó ń jìnnà sí Olódùmarè tó ráwa ò gbọ́ pé no náà àti ẹ̀ lè fẹnu sọ and Yahweh yìí at a point ó ní ark of covenant ibẹ̀ yẹn tó bá yẹ kó tó máa fẹ́ lọ jagun báyìí wọ́n á gbé ark yẹn lọ síbẹ̀ ni ibi tí wọn ò bá gbé ark yẹn lọ that means the presence of Yahweh is not there wọ́n ní láti gbé ark yẹn at a point gan wọ́n tún jí ark yẹn gbé ibi tí presence Yahweh tó máa ń sọ̀kalẹ̀ sí so Yahweh ní ojúbọ kò síbi kankan tá a ti rí nínú ìtàn nínú odù Ifá Olódùmarè lójúbọ àwọn òrìṣà wa ló lójúbọ ṣé Yahweh ò ti fẹ́ máa farajọ regional God of Israel
So ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run má jẹ́ ká mix here. Àwọn kan, in the beginning, man created God in his own image. Man, òun ló create God torí pé man ìfẹ́ gbalẹ̀. Ẹ jẹ́ ká wá náà ṣe research wa now. Ẹ má gbogbo nǹkan tó má ti sọ fún wa. How can somebody introduce your creator to you? Kò make sense. Ẹ jẹ́ kí n wá bèrè nǹkan before I give it to the next person to talk. Okay. Ẹ jẹ́ ká wo nǹkan. There's something that is common to all nations in the world. Ẹ bèrè lọ́wọ́ mi pé kí ni? Ẹbọ is common to all nations in the world. Ìṣẹ̀ṣe gbogbo nation ayé ló ní ìṣẹ̀ṣe títí wọn. Ẹ sọ nation kan nílẹ̀ tí ò ní ẹbọ títí wọn tó ń ṣe, tí ò ní ìṣẹ̀ṣe títí wọn. Tẹ́ bá mọ̀, ẹ bá mi fi sí comment section. To tell you that is how Olódùmarè has revealed himself. I'm using himself because of in this conversation. Olódùmarè is gender neutral. So Olódùmarè ṣe reveal ààrẹ, ó reveal ààrẹ sí Igbo, ó reveal ààrẹ sí Yorùbá, ó reveal ààrẹ sí everybody. Àwọn Japanese gan, they have their ìṣẹ̀ṣe, everybody ló ní. And one common thing ni pé these people have always believed in nature. These people have always believed in the honoring of their ancestors. At a time, àwọn people yìí wọ́n ní o God yìí o kan yìí o gbogbo nǹkan tí everybody ti ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ o kan jù sọnù o God yìí sọ pé òun ò gbẹ́bọ mọ́ o God yìí sọ pé ní ibo ló ti sọ bẹ́ẹ̀. God yìí wá create hellfire that our own ancestors never told us about. God yìí wá ní kèfèrí. That means it's either you are with this God or you are out. Does that make sense? If you are a father, ọkùnrin tó níyàwó méjì. So àwa sọ pé àwọn ọmọ second wife o wọn kì í ṣọmọ òun o. Àwọn ọmọ first wife nìkan lọ́mọ òun. Does it make sense? Tó bá jẹ́ pé Yahweh ló dá everybody. Yahweh kọ́ ló dá everybody. Irọ́ lásán ni. They lied to us. Wọ́n fẹ́ fi Yahweh yìí wọ́n fẹ́ fi gba ajagun land and resources ni àti aláwù náà. Nǹkan tán fi ṣe fún wa nìyẹn. And some people will say, but Jesus did not do it. But kini kan ṣé yín náà rí nǹkan tí but Jésù yín nínú New Testament was supporting slavery. Foundation tẹ́ gbé Christianity yẹn lé lórí. What is the foundation? What is the history? Òun ló yẹ ká máa béèrè kò ṣe kàn gbé Jésù kan wá. Mama mi Jésù gan sọ pé òun wọ́n bá anybody but àwọn Israel. Exactly. Òun fúnra rẹ̀. They sent him to the house of Jacob, Israelites. Kí wọ́n tó change because agenda has to agenda. They kept giving us different narratives. No now, irọ́ lásán ni kíní now. So one thing tí gbogbo èèyàn ní at a time, everybody ló ní ṣẹ̀ṣẹ̀. Okay, let me now ask this question. How come your God that you believe is your God, Yahweh or Allah, a God that is revealing himself to you with a foreign name? Ó ní orúkọ òun Allah. Kí ni ìtumọ̀ Allah ṣẹ́yìn mọ̀? Ó ní orúkọ òun Yahweh. Ṣé orúkọ Yorùbá ni? Gbogbo tradition àti culture is all foreign. Ó tún wá ní Christian and Arab name, aka European and Arab names. It's Muslim and Christian names. So ṣé God yìí ṣó wà on your side ni? Ẹ̀yin náà ẹ wò now. But Olódùmarè àti morúkọ ẹ̀ ó dẹ̀ reveal rẹ̀ sáwa nínú ìṣẹ̀ṣe wa ló ti reveal rẹ̀ sí wa. Kò lè lọ reveal rẹ̀ sí wa nínú èdè tá a mọ̀. That is a fraud. So Yahweh ló wà lójú fọ́nrán yìí, ó ní fine man ni. Oh no, fine. Oh fine. Mama mi bẹ́ẹ̀ ni mo mọ̀ pé èyí tá ti wò yìí ẹ máa rí wípé ọ̀rọ̀ ìjà kọ́ ọ̀rọ̀ ìtúsílẹ̀ ni ìtúsílẹ̀ ọkàn ìtúsílẹ̀ ọpọlọ gẹ́gẹ́ bá ṣe ń sọ wípé àlọ́ fẹ́ wá gbalẹ̀ wa ni àwọn tó wá ṣe eléyìí fún wa ó rìn nínú oòrùn ó rìn nínú òjò ó rìn nínú ó fi ràkúnmí gan kú sọ́nà tó fi lè wá kéde ìyìn rere fún wa
látìgbà tán ti wá kéde ìyìn rere náà fún wa báwo ló ṣe rí? Ẹyẹ ń ké bí ẹyẹ ni, ṣékú ń ké bí eku ni, ṣọ́mọ èèyàn ń fọhùn bí ènìyàn? Ẹ jẹ́ ká jọ máa dáhùn ẹ̀ nínú ilé. Ẹ jọ̀ọ́ ẹ torí Ọlọ́run, ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ sí àwọn nǹkan yìí ẹ má gbàgbé láti bá wa máa taari ẹ̀ bí báwo ẹ bá wa máa fi kọ́mẹ̀ntì sí yín náà, ẹ bá wa máa filẹ̀ nínú comment section, kéde bá wa pín, kò ná wa ní nǹkan kan, a jọ ń ṣiṣẹ́ yìí náà ni. Gẹ́gẹ́ bí mo máa ń sọ wípé òyìnbó ti wà nínú ìgbèkùn yìí rí, àwọn náà padà gbára wọn sílẹ̀ nínú oko ẹrú ni, ó ranra wọn lọ́wọ́ ni láti gbára wọn sílẹ̀ nínú oko ẹrú. Àkókò ẹ̀ náà la wà yìí fún èmi àti yín láti lè gbára wa kúrò nínú oko ẹrú one way or the other. A jẹ́ máa ranra wa lọ́wọ́ ni. Èèyàn kan ò ń dágbó ṣe, èèyàn ní èèyàn kan ló máa lànà, igba èèyàn ló máa rin inú ẹ̀. Ẹ má jẹ́ kí ọ̀rọ̀ mi pọ̀ jù. Mo kí wa lẹ́ẹ̀kan sí wípé a kú bójú ọjọ́ ṣe rí. Ẹ̀yin tó bá jẹ́ nípa ọkọ̀ tẹ̀ ṣe máa ṣalábàápàdé mi. Bẹ́ẹ̀ náà ni mo wà lórí Dr. Zabby Talk Show, Zabby Talk Show, ZABBY, Dr. Zabby Talk Show. Bẹ́ẹ̀ ni orí ìkànnì Àjùlọ TV òun ni a ti ń bá yín sọ̀rọ̀ lọ́jọ́ títí òní. Mo kí wa wípé ní agbára lọ́wọ́ Elédùmarè àní tọrọ jẹ, àní tọrọ mu, àní jọ ẹni tán wá lágbára lọ́wọ́ Ọlọ́run. Tó bá jẹ́ wípé wọ́n jẹ́ ká wà lórí one voice gẹ́gẹ́ bí àwọn ìyá wa ńgbà yẹn tán gbé ẹ̀sìn wá fún wọn, tán mú wọn nígàn, tán gbé wọn ní gógó wípé ẹ má wọrí, ẹ lè máa ṣe tiyín, ìyẹn ò ṣe nǹkan kan bọ̀. Ìgbà tán rí wípé nǹkan yẹn ti gbalẹ̀ dáadáa ló di wípé ẹ má ṣe ẹbọ pẹ̀lú mámọ́nì, ẹ má ṣe kinní kan pẹ̀lú mámọ́nì, ẹ má ṣe kinní kan. Ó di wípé ẹ̀gbọ́n ò lè lọ sílé àbúrò, àbúrò ò lè lọ sílé ẹ̀gbọ́n. Ibi táwọn ẹlòmíì gan ṣe dé gan, wọn ò lè lọ sílé ìyá wọn rí pé ìyá àwọn kò ṣe ẹ̀sìn tiwọn, Ọlọ́run tàwọn àlá wọn tàbí Yahweh wọn kò fẹ́. Torí Elédùmarè tiwa ọba ìfẹ́ràn tán bá wa láti ilẹ̀ yẹn gangan, òun ni Elédùmarè tó ṣe ẹ̀dá àwa dúdú. Elédùmarè ìfẹ́ òun ló ṣe ẹ̀dá tiwa. Ó gbé àwọn nǹkan yẹn wá bá wa ni wípé Yahweh tiwọn àti Allah tiwọn kò ní ìfẹ́, ó ń select àwọn kan, ó fi àwọn kan sílẹ̀, òun dẹ̀ ló kó bá wa títí di ọjọ́ èní. Títorí ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi àtàbúrò mi, èmi ò lẹ́sìn tí mo fẹ́ pè ẹ́ sí, bọ́ gbogbo èyí tá à ń ṣe ni wípé ẹ jẹ́ ká ronú ká mọ nǹkan tá à ń ṣe. Do as I say, ìyá mi ló fẹ̀sìn lé mi lọ́wọ́, bàbá mi ló fẹ̀sìn lé mi lọ́wọ́, bẹ́ẹ̀ mi náà ṣe rí pọ́n ṣe ni ẹ̀lẹ́mi náà ń ṣe. Òun làwa ń sọ wípé àkókò ti tó láti lo orí wa láti wò ókè tó bá wà lè kà. Ẹ̀yin ẹ wo gbogbo àwọn proof tẹ́ ti wò kọjá, àwọn ẹ̀rí tó ń mú jáde wá. Now, mo kí wa lẹ́ẹ̀kan sí wípé a kú bójú ọjọ́ ṣe rí. Èmi ọmọ yín náà ni olólùfẹ́ yín, ààyè ọ̀pẹ̀yọ̀, Dr. Zabby Talk Show, orí ìkànnì Àjùlọ TV, òun là wà lọ́jọ́ títí òní. Mo kí wa wípé lágbára lọ́wọ́ Ọlọ́run àníjẹni tán wá, wọn ní kókò ọmọ káwa mọ́lé. Ire lójú owó rí, ire lójú èmi àti yín la máa rí lágbára lọ́wọ́ àṣẹdá. God bless you, one love. Ire o, ire kàbìtì, ire o, ire gbàgbà. Bye.